ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ o ó ti yá o ká jíjọ máa gbọ́. kẹ bá a ka sókè nù tó bá di jọ Saturday bí Sunday ká tún kà wálẹ̀ padà ó yá ẹ bá gbó. ẹ ṣé gan ma gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo fẹ́ wo ọ̀rọ̀ Jagaban ìyẹn President Tinubu ti orílẹ̀-èdè location 419 mo fẹ́ wo ọ̀rọ̀ wọn as ìdàkejì láti ṣe kí ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn there is possibility kí wọ́n máa ta wá lólogó pé ẹ má sunrun àsùnpìyè o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ gbé ìjàngbara sọ́wọ́ àwọn pípù yìí wọ́n ti ń pláàni pé wọ́n fẹ́ crush yín o wọ́n ń pè wá sí àkíyèsí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ rí nìyẹn wọ́n sọ fún wa pé ká prepare ara wa sílẹ̀ pé àwọn pípù ó kọ̀ dàbí pé Ọlọ́run kọ̀ gbẹnu wọn sọ̀rọ̀ ni pé ọmọ mi o Bọ́lá Tinubu ààrẹ ọmọ Yorùbá àtàtà tètè sọ fún àwọn ọmọ Yorùbá àwọn bíi bàbá wa Bánjí Akíntóyè àwọn bíi bàbá wa CSI Sunday Igboho àwọn bíi gbogbo àwa tí à ń jìjàgbara pé táwọn lólogó pé wọ́n ti ń pláàni pé wọ́n fẹ́ crush yín o ó wá ti ẹnu pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè tó ti rà ó ti ẹnu ẹ̀ jáde sí ìlú tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde kó ní ìlú tó ti rà ohun èmi rí sí. So it takes the thing of the spirit to understand the things tó wà nínú spirit Nàìjíríà gangan wọ́n ń pe àkíyèsí wa ní àsọmọ Yorùbá àwa Yorùbá nation pé ẹ má sun oorun àsìpínyè o nítorí pé àwa gan ti gbáradì pé bọ́ bá ta lọ́tún káwa náà ta fún wọn lósì tó bá ta lẹ́yìn káwa náà ta fún wọn láti wájú so eyes for eyes ni bàbá ń sọ fún wa yẹn pé wọ́n ti ń plan ni o so ẹ tètè ṣe kí ni ẹ máa dira ẹ máa lọ jẹ lá ẹ máa lọ jẹ ewédú ẹ máa jẹ gbogbo ẹ̀ sílẹ̀ nǹkan tí bàbá Tinubu ń try láti pàṣẹ mẹ́sẹ̀jì sí wa nìyẹn dó bàbá wa Bánjí Akíntóyè wọ́n ti yànyàn náà ọ̀rọ̀ yẹn dáadáa pé ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká wò pé Ọlọ́run lò wọ́n láti sọ pláàni wọn síta fún wa ni so àwa la máa mọ ibi tí a ti fẹ́ bu òróró òtura sí ẹsẹ̀ ara wa fúnra wa pẹ̀lú ọ̀rọ̀ tí pírẹsidẹ́ǹtì tó ti rà tó sọ yẹn so bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn so ẹ jẹ́ ká gbáradì ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká sọjí ayé wa ẹ má jẹ́ ká sunrun àsùnpìyè òun ni nǹkan tí Bọ́lá rẹ̀ ń sọ yẹn ìyẹn ni Bọ́lá Tinubu tó ń sọ fún àwọn tí wọ́n ń jìjàgbara pé wọ́n ti ń plan o ẹ má sunrun àsùnpìyè so ìkíni tí gbogbo wa ṣe gbọ́dọ̀ ṣe kíni nígbà táwọn máa jáde fún rally tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé wọ́n ṣe preamble rally pé kí gbogbo wa ká máa jáde ní ojúlé sílé níwájú ilé wa wọ́n fi ń tẹ́sítì capacity orílẹ̀-èdè tó ti rà yẹn ni wọ́n ń tẹ́sítì wọn sílẹ̀ ni ká sọ pé ká máa ṣe test nítorí pé ó ti pẹ́ ta ti ṣe rally so à ń ṣe test ni a fẹ́ wò bóyá ẹ jẹ́ ká mọ plan wọn so ó dàbí rally yẹn òun ló ti ọ̀rọ̀ yìí jáde lẹ́nu location 419 rally yẹn gangan òun ló ti gbogbo nǹkan tí wọ́n ń plan against wa yìí ló ti jáde nígbà tá a bá máa jáde ẹ jẹ́ ká jáde tán ká mọ̀ pé a fẹ́ jáde tán ni no going back kò bí ó ṣe jẹ́ nìyẹn nídìí èyí àti àsìkò yìí máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní orí Yorùbá World Media ẹ kú gbogbo ìgbà lórí platform wa ẹ má gbàgbé láti ṣe kí ni láti subscribe ẹ má gbàgbé láti tẹ notification bell ẹ dẹ̀ bá wa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín àwọn ẹbí àwọn ará ẹ bá wa subscribe ẹ gbé wa dókè kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé anytime tí Yorùbá World Media bá ti fẹ́ jáde ẹ mọ̀ pé genuine la máa ń gbé wa ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ tó máa fún wa ọ̀rọ̀ ìlàkàyè ní Yorùbá World Media máa ń gbé wá sí iwájú gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé àwa ní the voice of the nation. Yoruba World Media is the voice of the nation. So therefore, subscribe, tẹ notification bell. So that nígbà tá bá tún jáde, á fún yín ní notification pé Yoruba World Media wọ́n tún ti wà ní live. Àbí tá bá upload video tó wà important tó jẹ́ vital video tí a fẹ́ àwọn short video tó jẹ́ wípé
àwọn ọ̀rọ̀ ìṣítí tó wà nínú ọ̀rọ̀ yẹn ẹ tẹ subscribe so that tá bá upload àwọn ọ̀rọ̀ tá fẹ́ kẹ́ gbọ́ òun ló máa jẹ́ kí ẹ mọ̀ pé a ti upload new video. So therefore ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan tí ẹ darapọ̀ mọ́ wa lénìí. Ẹ̀yin la máa rí o, àwa lẹ máa bá ní gbogbo ìgbà. Ẹni tó bá dẹ̀ sọ pé ẹwà wa ò ní wá òun là ní débá ní agbára Elédùmarè. Ọlọ́run á dẹ̀mí gbogbo wa sí fún ọjọ́ ògo ilẹ̀ Yorùbá ní agbára Elédùmarè. Mo sọ sí yín padà màmá wa Ájì Apinna ẹ kú ètò ṣé mo dúpẹ́ orin ni máa fi kásẹ̀ yẹn nílẹ̀ màá ní bàbá Tinubu ní àràbà tún ra mú odò ń gbá rèrè lọ o orin ti yí padà ni nílẹ̀ Yorùbá àràbà ni wá ó wá ní ká túnra mú wípé odò ń gbá rèrè lọ odò òdẹ ní gbá rèrè wa lọ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn àwa náà ti wà lákọ̀ àwà dáadáa lọ́mọ Yorùbá àkúlápà ní nǹkan kan ṣùgbọ́n alọ́lọ́run ọba àdẹ̀ ní kúrò lẹ́yìn Ọlọ́run ọba wa Ọlọ́run bá òdìdẹ̀ kúrò lẹ́yìn wa gbogbo nǹkan tá a dẹ̀ máa fi ṣe léwédú àtẹ̀fọ́ tá a máa kómi Ọlọ́run á fún wa ó yá ẹ jẹ́ kí lágbára Ọlọ́run ẹ pàdé wa lórí Yorùbá World Media níjọ́ Saturday àbí Sunday ní agbára Ọlọ́run àwa la máa wá ẹ̀yin náà la máa bá lágbára ti Ọlọ́run ojú òní tì wá ó dìgbà kan náà ẹ ṣé ó dàárọ̀. ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ìkànnì tó dúró tán fún jàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá Yorùbá World Media ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa Yorùbá World Media ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo Yorùbá World Media lórí YouTube, Twitter, Instagram, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Yorùbá World